ele mo fún ayi ó ní ẹ̀bi àwọn àgbàlagbà tí wọ́n fi yọ́nú sí yẹn kíákíá ọ̀rọ̀ tí ẹ ti dàrú ni ó ń ṣe bí inú jẹ̀jẹ̀ ìrírí ni o wàhálà ti bá wọ dákun sáré bá mi dán wò kọ́lọ̀ wọn bínú sáwọn tí fi tí ò pélẹ̀ àbáwọn tí ó mọ̀ tó sọ fáwọn ọmọ very simple work ni ṣùgbọ́n tẹ́ bá sọ nípa ẹ̀bi àwọn àgbàlagbà tó tọ́nà dání kí sẹ́ni ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ ọmọ ro dídí gún dídí àkàlà irọ́ sáwà lọ délé wò wà láàrin 24 hours gbogbo bùkátà yóò sì bíya gbogbo ọ̀nà tó ní yóò sì sí ó fẹ́ bá ń sọ lórí sọ WhatsApp àbú fẹ́ pè mí náà bá mi yí padà 09031598716 tàbí 08130344077 ìwọ́n tó bá tún wá lè ṣe ó lè bẹ̀ wá o a ṣe àṣemọ̀sí fídíò bá ṣe fún ọ a ṣe ǹdẹ̀ sí ọ kọ́lọ̀ ń bínú sáwọn tí ó mọ̀ tí ń purọ́ kí ló fẹ́ lọ́wọ́ mi wá mọ́ dààmú jẹ ẹbí àwọn àgbàlagbà táwọn tó fi ń jọ́nú sí tó fi ń tú ọkọ̀ lọ́rọ̀ èèyàn ni ó wá lòkan tí ó jẹ́ sáwẹ̀nù kó ṣe múlẹ̀ kó ṣe tutù mẹ́tẹ̀ẹ̀ta àwọn tí ó máa ń ró nínú agbárí ẹ̀ kí ló fẹ́ lọ́wọ́ mi wá lọ́bá mi ra igbá ọlọ́mọ rí tó bá ti wá mú délé bá ń yọ ọmọ rí rẹ̀ sílẹ̀ rẹ̀ bá ń fi orí gbà ń kalẹ̀ rẹ̀ kí ṣe kó tóbi o níwọ̀n bá so mọ̀ pé ó lè gba odidi ẹ̀kọ́ jíjẹ yọ kan wọ́n bá ń fi sínú gbáhùn bá ń mú omi àwọn àgbàlagbà ọtí bá ń fi fọ́ ẹ̀kan sínú gbáhùn ọtí bá ń fọ́ tán òṣèrè àdúrà rẹ̀ ó gbà wọ́n bá ń dẹ́pọ̀ pálẹ̀ lórí wọ́n sàdúrà sí àní yíyá tó kọ́ bílẹ̀ àmọ́ sọ tó fẹ́ sí sọ ogun tí ń bá wọ́n fira sọ àdánwò tí ń gbẹ́nu ara rẹ̀ tí wò fẹ́ pé káwọn àgbàlagbò kí wọ́n gbẹ̀bẹ̀ rẹ̀ ó wà máa wí ọ̀rọ̀ sí pé ní bí yẹn bá dáràn só bí yẹn bá dáràn àjẹ́ epo pupa ẹ̀kọ pẹ̀lú ọtí là fi tàn ǹjẹ́ òun ló sọ àtàjẹ́ tèmi lágbóláwájá dáì mo tún wá fi pupa ọtí àtẹ̀kọ́ mo tún wá fi tàn kẹ́ yọnu sí mi ẹjẹ́kádùn àmì ó gbà ẹjẹ́ kí n rówó ná ẹjẹ́ kí n gbàdùn ẹmẹ́jì kí sàbí ó dìṣẹ́ ibi tẹ́ ti dá mi dúró ẹjẹ́ ó gbà mí padà ọ̀rọ̀ mi tó ṣe kíní kan yìí ẹgbọ́n àgbà kódà bí yàn bá lẹ́jọ́ kóòtù ẹ lò ó fún pé kí wọ́n túlẹ̀ káwọn àgbàlagbò yọnu sí gbogbo kátà tó tí wàá fẹ́ bíyá lo kíní fún tó wá ti wá wí sí tán wá gbé mọ́ lọ sórí ìta oríta mẹ́ta ni o ó wá dálẹ̀ mẹ́ta 1 2 tí ó wà pẹ́yìn dá mọ́ wẹ́yìn padà mọ́ o tó wá ti wá rìn ibùsọ̀ mẹ́ta ó wà fọ́gbà mọ́lẹ̀ tàbí kó dojú ẹ̀rẹ́ kó wá ẹsẹ̀ kó fi tẹ̀ o láàrin 24 hours wọ́n bí àwọn bùkátà rẹ̀ dákùn lọ dẹ̀wò lónìí kò fún lé lábọ̀ kó mọ̀ pé tóbi lè lédùmarè ọba mi alápásí ní bẹ́ o ṣùgbọ́n èèyàn ló wọ́n kíbi náà lọ láàánú ọlọ́run abútó lè kún bá ogun àti fi tí ò pélẹ̀ àbáwọn tí ò mọ̀ nǹkan tó sọ bá wọn mọ̀ ilé tó lè jùlọ aburú kọ́lọ̀ mọ̀ fi kàn wọ́n ó fẹ́ bá mi sọ lórí WhatsApp àbú fẹ́ pè mí nígbà mi ò yí padà 09031598716 tàbí 08130344077 ilé àtọ̀nàwọ̀ ní dàrú àdúrà gbà ló gbà ó ìwọ tó ń ṣẹ́bi tó jẹ ìwọ tó rẹ̀ ti dàrú ìwọ tó fẹ́ gbáwé ìgbélú ìwọ tó rọ́nà àbá sọ̀rọ̀ ìgbésẹ̀ dákùn lọ dánwò ẹbí àwọn àgbàlagbà tó fi ń túwọ́pò lọ́rọ̀ yẹn lélẹ̀ bẹ́ẹ̀ tẹ́ fi yọnu sí ni ọlọ́run ní dáwọ́dámù sí àkọ́ comment yóò jẹ́ fún ọ́ tó bá fi tẹ́ ò ní fi gbọ́n gbọ́n tí ó kàn fíù lásán tí wọ́n lò tí wọ́n ò ní sí àrọ́nà mọ́jọ́ dọ́dọ̀ wọn o àìsàn lórúkọ wà náà mi ò tí ì dé